mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò mí àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Ẹ gbọ́ mi lénìí o. Ẹlẹ́dàá àwọn tó yẹ kí Agbala Gabriel ṣoore fún. Ṣùgbọ́n nípa ìwà búburú àwọn kan àti ìwà ọ̀dàlẹ̀, àwọn tó mú Muyideen sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fi ń ba orúkọ Agbala Gabriel jẹ́, ẹlẹ́dàá wọn ò ní jẹ́ ẹ sinmi o. Ẹlẹ́dàá àwọn tó yẹ kí Agbala Gabriel ràn lọ́wọ́. Ṣùgbọ́n nípa ìwà ẹ̀yin èèyàn, ẹ̀yin tẹ́ ẹ gọ sábẹ́ ẹ̀sìn, tẹ́ ẹ fi ń ṣèkà, tẹ́ ẹ fi ń dí ṣoore-ṣoore lọ́wọ́, ẹlẹ́dàá wọn ò ní jẹ́ ẹ sinmi o. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, mo bẹ̀ yín, ẹ bá ń ṣíà prógráàmù yìí, ẹ ṣíà ìdébi tá a fẹ́ kó dé, ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, torí pé kò dáa kí olóore kó jì sípò ọ̀kà, kò sì dáa ká torí pé aṣoore fẹ́nìkan kò mọ̀ ọ́n ká wá dẹ́kun àti máa ṣoore. Iṣẹ́ tí Ọlọ́run bá rán èèyàn wálé ayé wá ṣe, dandan ni ká rò ohun tí ó dì wá lọ́wọ́ àti ohun tó lè dè wá lọ́nà. Ṣùgbọ́n kò wá ní dáa kó jẹ́ pé tá a bá ti wá rí nǹkan yìí ká wá sọ pé àṣẹ mọ́. Torí àwọn kan wà tí Ọlọ́run kó sí abẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí tó yẹ kó dìde, tó yẹ kó jẹ́ èèyàn, tó yẹ kíkú fò wọ́n dá. Ṣùgbọ́n látàrí nǹkan tó ṣẹlẹ̀ nínú ìrìn àjò ojú ọ̀nà, ó ṣeé ṣe kó fẹ́ mú ìrẹ̀wẹ̀sì bá wọn. Ní àsìkò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, Adédòkun Adébáyọ̀ Bẹ́yú pírẹsẹ̀ntà yín náà rè o. Mo kí yín káàbọ̀ sórí ìkànnì aláyọ̀, ìkànnì ológo Yorùbá Gbayì TV. Ìkànnì tó ń jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tí èyí jẹ́ kí tí yín di sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó sì ń fi ọ̀nà àbáyọ hàn. Ẹ dákun, ẹ bá ń ṣíà prógráàmù yìí, ẹjọ́ débi tó a fẹ́ kó dé. Kò pẹ́ yìí la gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arákùnrin Démọ́lá Amúsàn tí gbogbo ayé mọ̀ sí Agbala Gabriel. Tá a bá ní ká wò ó, ọgọlọ́gọ̀ àwọn èèyàn ni arákùnrin yìí ti ràn lọ́wọ́. Ọgọlọ́gọ̀ àwọn èèyàn ni arákùnrin yìí ti gbé dìde. Ọgọlọ́gọ̀ àwọn èèyàn ni arákùnrin yìí ló ti ràn lọ́wọ́. Ṣùgbọ́n nígbà tó tó sáà kan, ìdánwò fẹ́ dé. Ṣùgbọ́n lọ́pọ̀ ọ̀gbà bí ìdánwò bá fẹ́ dé, ayé lè má rí bí ìdánwò. Ẹni tí nǹkan fẹ́ ṣẹlẹ̀ sí, ó lè má rí gẹ́gẹ́ bí ìdánwò. Ṣùgbọ́n tá a bá lè pàkíyèsí irú ẹni bẹ́ẹ̀, ó ṣeé ṣe kí nǹkan padà bọ́ sípò. Torí àwọn kan wà tá a ti kọ́ pé ní abẹ́ Agbala Gabriel ni wọ́n ti ṣe dáadáa láyé. Àwọn kan wà tá a ti kọ́ pé ní abẹ́ Agbala Gabriel ni àìsàn tó ń ṣe wọ́n ni òfin ní pa wọ́n. Ṣùgbọ́n tó bá torí pé òun ṣoore fẹ́ nìkan, ó wá fi bí sú, àbáwọn kan wá gọ síbẹ̀ láti máa fi ṣèbàjẹ́ tó wá fẹ́ dẹ́kun oore ṣe. Ìdí tí mo fi ní kí ẹ jẹ́ kí prógráàmù yìí dé ọ̀dọ̀ Agbala Gabriel pé kẹ́ ẹ bá mi ṣíà ẹ̀. Ara tí ẹ fi lè ràn wá lọ́wọ́ ni kẹ́ ẹ bá wa ṣíà prógráàmù yìí. Kò yà mí lẹ́nu, kò jọ mí lójú, torí ẹni tó bá ti mọ ibi tí ọ̀rọ̀ wò sí, ọ̀tá ọlọ́rọ̀ ni máa ń jẹ́. Kí yẹn jẹ́ òwe àwọn tó ti ń bá wa bọ̀ láti ilẹ̀, àwọn olólùfẹ́ wa. Kí yẹn dẹ̀ jẹ́ òwe àwọn tá à ń bá sọ̀rọ̀ tán ní ká mórí wá ká fọrùn lẹ̀. Ẹni tó mọ ibi tọ́rọ̀ ó wò sí, ọ̀tá ọlọ́rọ̀ ni máa ń jẹ́. Àti rí fọ́nrán kan tó jáde pé Muyideen ó ti dẹni tó yẹ pé POS ní ń gbé káàkiri báyìí, tó ti ń ṣe POS onílé ọlọ́nà, tó torí àìní sùúrù, tó torí àìlè farabalẹ̀, tó torí ìwà àbàjẹ́ àbí ká sọ pé ogun, tó torí ẹ̀ tó fi wàdùwàdù tó fi lé olóore rẹ̀ tó fi lé sọ́gbó. Láwọn tó tún wá rò pé àwọn lè ti dí ìbàjẹ́, àwọn lè ti dí ìbàjẹ́, àwọn lè ti bẹ̀ gòkè, táwọn náà tún wá mú sọ́dọ̀. Ṣọ́lọ́ ń wá God. Iṣẹ́ tá a fi rán kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ ni ẹni bá forí wórí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ fẹ́ túṣẹ́ Elédùmarè wò ni. Gbogbo ẹ̀yin dá wá mú Muyideen sọ́dọ̀ láti ìgbà yìí, kí lẹ ti wá rí ṣe fún un. Torí tẹ́ ẹ bá rí nǹkan ṣe fún un ni, kò ní dẹni tí ó mọ̀ ṣe POS káàkiri, tí ó mọ̀ gbé POS káàkiri. Ẹni tó nílé tán ṣí ṣọ́ọ̀bù millions of naira fún, tó dẹ̀ ń gbélé. Ṣùgbọ́n ṣé a fẹ́ pè lógun ni, àbí kí ni ká pè, àbí àìmoore tó sì fi sọ́ra rẹ̀ lọ́bi tí ò fẹ́ kó fẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ moore tẹ́ ẹ ṣe, ìdájọ́ Ọlọ́run bẹ lórí yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ róòtọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ ṣe, ìdájọ́ Ọlọ́run bẹ lórí yín. Ẹ̀yin tẹ́ ẹ moore tẹ́ ẹ ṣe, ìdájọ́ Ọlọ́run bẹ lórí yín o. Bí mo ti ń sọ lọ,
àwa ti mọ̀ pé nǹkan tó máa padà ṣẹlẹ̀ rèé. Ṣé mọ̀ pé lẹ́yìn ìgbà tí àwọn arákùnrin àwọn àfáà yìí tán ní Agbala Gabriel ṣe nǹkan tí ò da, ó ṣe kìnnì kan, ó ṣe tán mú mọ́ra, tán ní ó nídìí owó, wọn ọ̀rẹ́ ni fún wọn kọ́bọ̀. Wọ́n wá kó àwọn ọlọ́pàá lẹ́yìn àtàwọn DSS, wọ́n lọ ilé ìtajà tí wọ́n ṣí fún Muyideen. Tá a bá ní ká wò ó, tá a bá ní parọ́, ṣé wọ́n lẹ́tọ̀ọ́ àti lọ kó nǹkan tó wà ń bẹ̀? Kì í ṣe owó Muyideen o, àwọn èèyàn ni wọ́n dá fún o. Ṣùgbọ́n mi ìmẹ́ni tó fún Agbala Gabriel nírú ọpọlọ tó ní, mi ìmẹ́ni tó gbà á níyànjú pé kó má sọ nǹkan kan, mi ìmẹ́ni tó gbà á níyànjú pé kó má take step kankan. Tó bá yẹ pé èèyàn ló gbà á níyànjú k'Agbala Gabriel kírú ẹni bẹ́ẹ̀ o. Tó bá yẹ pé òun ló dẹ̀ dá ronú tó ronú bẹ́ẹ̀, mo kan sára sí Agbala Gabriel, torí pé ẹni tọ́lọ́run bá ń gbìjà tó ń gbìjà ara rẹ̀ ni Ọlọ́run ó padà lẹ́yìn rẹ̀. Ọlọ́run tó sì ń gbìjà Agbala Gabriel torí pé Agbala Gabriel ló gbìjà ara rẹ̀, síbẹ̀ Ọlọ́run sì wà lẹ́yìn Agbala Gabriel digbidigbi. Ẹ̀yin tẹ́ ẹ wá tẹ̀lé Muyideen, tẹ́ ẹ tẹ̀lé lọ sí ṣọ́ọ̀bù tí wọ́n ṣí fún un. Ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé Muyideen, tẹ́ ẹ kó DSS, tẹ́ ẹ kó àwọn ọlọ́pàá, bí ìmọ̀ báwọn èèyàn ṣe máa ń wà ń di ìbàjẹ́. Kí la fẹ́ gbà ń bẹ̀? Àjẹ̀bí mámọ̀ máa ń kógun jàlú ni. Mo sì máa ń sọ kíní kan fún èèyàn, bí èèyàn bá ní oore ọ̀fẹ́ Ọlọ́run, ẹni tó bá kárí grace Ọlọ́run, tí ẹni tí ò ní grace bá ń bàjà, grace orí ẹ̀ ó padà disgrace ẹni yẹn. Ṣé ẹni pé ó ti disgrace yín báyìí? Muyideen tẹ́ mú mọ́ra ló ti di oní POS yìí. Gbogbo ń tẹ́ wá lọ kó ní ṣọ́ọ̀bù ẹ̀, gbogbo chájà tẹ́ lọ kó, gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí tá a ṣe, a gbọ́ pé gbogbo ọjà tí wọ́n dáwó tí wọ́n kó fún Muyideen tán bá sí ṣọ́ọ̀bù ńgbà náà, gbogbo ẹ̀ ló ti run tán níbi bàbá Ìjẹ̀bú, níbi ọtí mímu. Àwọn èèyàn kan àti Agbala Gabriel náà tún pawọ́ pọ̀ náà ra nǹkan sí ṣọ́ọ̀bù yìí nítorí ìyàwó Muyideen pé kó lè mọ rí nǹkan tà. Ẹ̀dẹ̀ tún wá bẹ̀ ẹ̀ tún kó, arákùnrin yóò tún sọ̀rọ̀. Gbogbo ń tẹ́ wá kó ńgbà náà lọ́hùn níbo ló wá wà báyìí tó fi wá di pé Muyideen wá dẹni tó ń ṣe POS. Èmi ti mọ̀ pé nǹkan tí ó padà gbẹ̀yìn rẹ̀ nù o, ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ mò ń lọ. Kí lè máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó jẹ́ pé àwọn náà nírú ìwà báyìí lọ́kàn, ìwà àfibiṣó lóore. Àbí àwọn tó máa ń gbè sẹ́yìn irọ́. Bí irọ́ bá lọ lógún ọdún, òótọ́ ó ba. Ṣebí gbogbo bẹ́ẹ̀ ṣe ń dìtẹ̀ pé kí Agbala Gabriel wálẹ̀ sí, ṣebí bẹ́ẹ̀ náà ló ṣe ń lo òkè sí. Tó bá yẹ kó ti sọ̀rọ̀ kan gbà náà ni wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ló ń ṣe báyìí, torí Muyideen ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ bá ti ya fibiṣó lóore tójú wọn máa ń rí nù. Wọ́n tó ti ń gbélé tó níná tó ní gbogbo ẹ̀ tó wá dẹni tó ń sunú yàrá kan, rí pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ó tún wá dẹni tó ń gbé POS káàkiri. Torí ẹni tọ́lọ́run bá ń bínú sí téèyàn bá lọ bá a dá nǹkan pọ̀, ṣé mọ́tàn yín irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó pè nínú ìbínú Ọlọ́run tí ẹni yẹn ń kojú. Mi lọ́bẹ̀ lẹ́ni o, ibẹ̀ kọ́ ni mò ń lọ, ṣùgbọ́n kí ìyẹn jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọ̀bàyéjẹ́ tó máa ń gọ sábẹ́ ẹ̀sìn fi sọ pé àwọn fẹ́ bà tẹnìkan jẹ́. Ẹni tọ́lọ́run ò bàjẹ́ tẹ́lẹ̀ fẹ́ bàjẹ́, ayé rẹ̀ ó mọ̀ dá sí i. Ṣé ẹ ti gbọ́? Àwọn ẹlẹ́yinjú àánú kan ti dá 1 million naira jọ fún ìyàwó Muyideen báyìí o, pé kó tún fi rajà sí ṣọ́ọ̀bù ẹ̀ padà. Ẹni tẹ́ẹ̀sì torí ẹ̀ tẹ́ gbé pọ̀n sẹ́yìn ẹ̀ rí 200,000 gbàjọ fún o. Eléyìí tẹ́ tún wá lọ fagídí kó ní ṣọ́ọ̀bù rẹ̀, POS ló tún padà láǹdì sí. Ṣé kò yẹ kójú ó tì í? Lẹ́yìn ẹ̀, Agbala Gabriel wọ́n tún ti fi oyè dá lọ́lá, wọ́n ti fún láwọ́dù nílùú London báyìí o, gẹ́gẹ́ bí aṣojú ọmọ Nàìjíríà tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn. Ṣé ẹ ti wá rí i pé ẹni tọ́lọ́run ò bínú sí tẹ̀ ń bínú sí bí ìgbà tẹ́ ń ṣe ra yín ni? Ẹni tọ́lọ́run ò bá jà tẹ́ ń bá jà bí ìgbà tẹ́ ń bára yín jà ni. Ibi tí mo wá ń lọ rèé, mo bẹ̀ wá ẹ bá ń ṣíà prógráàmù yìí kó débi tó fẹ́ dé. Ìkànnì Yorùbá Gbayì TV, ẹ mọ̀ pé àìgbẹ́bi fálárẹ̀ àìgbáre fẹ́lẹ́bi, èyí tó jẹ́ òkodoro ọ̀rọ̀ la máa ń mú jáde. Bí olóore ò ṣe ní jì sípò òkà, bí ìwà wọn kan kò ṣe ní máa kọ́ bá àwọn èèyàn láti máa ràn yàn lọ́wọ́ mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ àáfàá kan, àáfàá yìí ló gbéra ń tà ń pè lẹ́sìn. Ẹ̀sìn máa kọjá pé ká máa jà fọlọ́run pẹ́sìn báyìí ni ó ṣe. Ìgbà tó ti jẹ́ pé àtẹlẹ́sìn Kìrìsìtẹ́nì àti ti Mùsùlùmí, àtẹlẹ́sìn kan àbáláyé, ìgbà tó ti jẹ́ pé Ọlọ́run ọba Elédùmarè náà là ń dá gbogbo nǹkan padà fún.
ó ṣe gbàgbọ́ lórí èyí tó o bá dì mú, lórí èyí tí wọ́n bá gbójú bá ó ṣe gbàgbọ́ ńbẹ̀. Tá a bá wá ní ká wò àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí, èwo lẹ̀sìn àwọn baba ńlá wa nù méjèèjì tó jẹ́ pé iṣẹ́ tí tọ́lọ́run rán wa là ń jẹ́ káàkiri. Àfáà yẹn sọ̀rọ̀, ẹ mọ̀ pa ìdárúkọ èèyàn, ó ní òun rí Muyideen pé ọmọ ẹ̀sìn àwọn tó ti ṣáko lọ, òun wá fẹ́ mú padà wá sílé. Sọ̀rọ̀ nìyẹn. Ó dà lẹ́yìn ìgbà tẹ́ ti mú Muyideen wáyé, ẹlẹ́sìn yìí wo lẹ tún ti rí tó ṣáko lọ tẹ́ tún ti mú wá sílé? Àbẹ́ ẹ fẹ́ gọ síbi ìbàjẹ́? Muyideen tẹ́lẹ̀ mú wá sílé òun, kí ni nǹkan tẹ́ ẹ ti gbé ṣe fún ní dáadáa tó ti tó ìlàta nǹkan tí Agbala Gabriel ti ṣe fún? Arákùnrin kan tí ẹ sọ̀rọ̀ síta ní ìsìn, ara àwọn tí Agbala Gabriel ràn lọ́wọ́, olórin ni. Oníjọ́ kan Agbala Gabriel kọjá dé ẹ̀gbẹ́ ilé àwọn, ó lóun ò wá fẹ́ kí, ó ló wá pòun pé lágbájá kí ló tí ẹ fẹ́ kí òun? Ó lóun sọ pé ojú ń tò òun torí òun ò ṣe déédéé ní ṣọ́ọ̀ṣì. Wọn ṣe àtọwọ́ bá arákùnrin lẹ́nu tó fi sọ̀rọ̀ pé òun ò ṣe déédéé ní ṣọ́ọ̀ṣì. Ó lágbàlá sọ fóun pé ìdùnnú tòun náà ni pé ká máa pè yín káàkiri, kẹ́ ẹ máa lọ láti ibì kan síbì kan, kì í ṣe pé kẹ̀kẹ́ jókòó sí ṣọ́ọ̀ṣì yẹn òun mú dùnnú wá fóun. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí Agbala Gabriel ti ràn lọ́wọ́, ṣé gbogbo wọn ló ṣe ń wá ṣọ́ọ̀ṣì ẹ̀? Ṣùgbọ́n nítorí pé ó rí pé condition tóun bá Muyideen tóun ò bá mójútó, yóò tún padà sẹ́sẹ̀ àárọ̀ kò sówó tán lé fún un, wọ́n sì mọ̀ fi bú Agbala Gabriel tó fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn. Ìwà ìmoore àbí kí n sọ pé ogun àrìnká tó ti ń bá Muyideen ìjà ló fà á tó fi tàpá sólóore ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lénìí, ẹ má gbàgbé, ẹ bá ń ṣíà program yìí débi tí ó yẹ kó dé. Ṣùgbọ́n ọ̀rọ̀ mi sí Agbala Gabriel rèé, ibi tẹ́ ti bá mi ṣíà program yìí rèé, ibi tí mo fẹ́ kó dé dáadáa, ẹ bá ń ṣíà ẹ̀ kó débẹ̀. Ọ̀rọ̀ mi sí Agbala Gabriel, Bíbélì tẹ́ ẹ gbé dání sọ fún yín pé nínú ayé ẹ rí ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká torí mo ti ṣẹ́gun ayé. Ìgbà Jésù ti lè sọ fún yín bẹ́ẹ̀, ẹ lè expect pé bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ ni kó ṣe máa dùn lọ, torí iṣẹ́ tí Adẹ́dàá rán yín ni, dandan ni kámìwò wá. Támìwò bá sì ti wá, bí èèyàn bá ti dúró lórí ẹ̀ tí ò sá padà, dandan ni kó borí ẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá torí pé ẹ ṣoore fẹ́ nìkan ó fi bí sú yín, pé ẹ ṣoore fẹ́ èèyàn mọ́, àwọn tádẹ́dàá ti kọ́ pé ara yín ni ó ti dìde, ẹ fi ayé wọn sínú ewu o. Ẹ gbọ́dọ̀ jẹ́ pé torí pé ẹ ṣoore fẹ́ nìkan kò wá mọ̀ ó fi bí sú yín, ó fẹ́ di nǹkan míì, kẹ́ ẹ dáwọ́ rẹ̀ dúró. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Agbala Gabriel, lóòótọ́ tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ kí Agbala Gabriel ṣubú, ẹ bá ń ṣíà program yìí dé ọ̀dọ̀ wọn o. Ọ̀rọ̀ ọ̀rọ̀mọ̀ràn mi fún Agbala Gabriel ni pé kó má dáwọ́ oore ṣíṣe dúró o, kó má dáwọ́ àti máa ṣoore dúró, kó máa gbìyànjú níwọ̀n ìgbà táwọn èèyàn ò ti sọ pé àwọn padà lẹ́yìn rẹ̀, kó túbọ̀ máa gbìyànjú o. Àmì wo wá tó bá lè mú Jésù tó rí ìdánwò, ṣebí oore ni Jésù yìí ṣe fáyé tán fi kàn má gbélébù, dandan ni kóun náà kojú tiẹ̀. Ìṣàṣelé ló fi bẹ̀rẹ̀. Ìtàn Agbala Gabriel, ìlù ló ń lù tẹ́lẹ̀, àìmọye àwọn tó ń lùlù tán ṣe dáadáa, Ọlọ́run ò kọ́ pé bẹ́ẹ̀ lọ́nà tiẹ̀ wà ní. Ibi tọ́lọ́run kọ́ pé ọ̀nà rẹ̀ wà, ibẹ̀ ló dé yìí. Kò ní ló dádojúkọ o, kò ní dojúkọ nǹkan o, àdojúkọ ẹ̀ ló dé yìí. Kò gbọ́dọ̀ jẹ́ ó sú òun o, kò gbọ́dọ̀ jẹ́ ó rẹ̀ òun. Torí arábìnrin kan nínú àwọn òṣèré tíátà, ó gbé bàbá kan jáde lẹ́nujọ́ mẹ́ta yìí, bàbá yẹn ti jọ́ lọ́n pè bá, ó gbé bàbá yẹn jáde pé káwọn èèyàn ṣàánú fún un, bàbá yẹn ń ṣàìsàn. Èmi mọ̀ pé tó bá yẹ pé Agbala Gabriel ló gbérù nǹkan báyìí jáde, ó ṣeé ṣe kí bàbá yìí mọ̀ ètí ìkú o, torí bó ṣe ṣẹlẹ̀ sí bàbá Suebebe ńgbà náà rèé, tó sì tẹ́wọ́ gbà tí gbogbo àgbáyé sì gbà á mọ́ lọ́wọ́, tó sì di pé bàbá Suebebe padà pẹ́ láyé ju ìgbà tó yẹ kó ti kú lọ, èyí táwọn kan ò ráṣeyọrí ẹ̀ ṣe. Bàbá Suebebe tún wá padà fi ogún lẹ̀ fáwọn ọmọ ní nǹkan tí ò lè fi lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó padà fi ogún ayé lẹ̀, ó padà fi lẹ̀ fáwọn ọmọ. Agbala Gabriel, ẹ kíyèsí ọ̀rọ̀ tí mò ń sọ yìí o, ẹ kíyèsí dáadáa, ẹ má jẹ́ kí agara oore ṣíṣe dá yín o. Ìyẹn ló lè mú kí Ọlọ́run túbọ̀ máa nífẹ̀ẹ́ yín sí àtàwọn èèyàn níwọ̀n ìgbà táwọn èèyàn ti padà lẹ́yìn yín. Ẹ má jẹ́ kí agara dá yín. Arábìnrin ìyá ọlọ́mọ 5 yìí, òun náà jáde síta, ó sọ̀rọ̀. Ó ní láti ìgbà tó ti bẹ̀rẹ̀ foundation lé òun ní Agbala Gabriel ti kówé lóhun lọ́wọ́. Bíbélì sì sọ pé nínú ẹlẹ́rìí 2 àbí 3 láti fòótọ́ ọ̀rọ̀ múlẹ̀. Nígbà táwọn wuyewuye jáde pé ó kọ́lé àwọn ológun dúdú kò fi kí àwọn ọmọ ológun dúdú jáde,
pé ìwé ti wà lọ́wọ́ àwọn ní kété tí bàbá àwọn ti kú. Ọ̀gá olórin náà jáde, ìyá àbárùn ìyá bíbẹ̀rin náà sì ìyá mẹ́rin àbí márùn òun náà jáde pé Agbala Gabriel ti kówé fóun tóun dẹ̀ ń wà òkè. Kí wá ló dé kí lẹ fẹ́ gbàǹdì ìbàjẹ́? Ẹ má gọ sábẹ́ ẹ̀sìn láti máa bà tẹnìkan jẹ́, ṣùgbọ́n ẹ má gbàgbé o gbogbo àwa tá a bá nífẹ̀ẹ́ Agbala Gabriel pátápátá ẹ bá ń ṣíà program yìí kó lè dọ́dọ̀ rẹ̀, ẹ bá ń ṣíà program yìí kó lè dọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ọmọràn rẹ o, torí iṣẹ́ tí adẹ́dàá rán wọn wá sílé ayé wá ṣe. Ká má jẹ́ kí nǹkan tí ò tó nǹkan, ká má jẹ́ kí àmì wò lásán àbí ìdánwò lásán. Bóyá Agbala Gabriel bóyá àdúrà wọn ni pé Ọlọ́run gbé àwọn ga ju bí táwọn wà lọ, Ọlọ́run wá ṣe tán ó fẹ́ gbàdúrà wọn, ó mú ìdánwò wá. Ìdánwò ni máa ń ṣíwájú ògo. Ọmọléèwé tí ò bá ṣe exam kò lè tẹ̀síwájú. Ìdánwò ọbẹ̀ ló dé ìpé kẹ́nìkan jáde kó fi bí sú olóore. Ṣé ẹ mọ̀ pé bó ṣe ń jáde yìí tọ́rọ̀ ìṣe ń lọ yìí ni Agbala Gabriel ń tẹ̀síwájú, followers ń increase, gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ ń pọ̀ sí, àwọn tí ò tiẹ̀ dá mọ̀ tẹ́lẹ̀ ṣe ni wọ́n ń dá mọ̀. Ìgbéga tẹ́ ń tọrọ ló dé o, ẹ mọ̀ wájú oṣù yín, ẹ lo ìgbéga yẹn láti fi ràn yàn lọ́wọ́ o. Kò ní jù báyìí lọ, àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dòdì, ìyẹn ọmọlúàbí tó bá lábọ̀ mí nú o. Ẹ dákun mo bẹ̀ wá, ẹ bá ń share program yìí dáadáa, ẹ subscribe sí YouTube channel Yorùbá Gbayì TV. Ìṣọ̀kan Yorùbá, ìṣọ̀kan Nàìjíríà ló jẹ wá lógún. Bá a ṣe ní máa rí wàhálà tá a ní máa rí dààmú, tírú àwọn nǹkan báyìí ò ní máa ṣẹlẹ̀, òun là wá wà fún. Adédòkun Adébáyọ̀ yín náà rè o, Beyu presenter. Ẹ ṣe ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Àlàáfíà Ọlọ́run yóò mọ̀ jẹ́ tèmi àti yín. Ó dàbọ̀. Yorùbá Gbayì TV, ẹ máa share ẹ̀ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.